ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run ni ọ̀rọ̀ náà ẹ jẹ́ á jọ pàdé ara wa ní àgbàlá ọ̀rọ̀ ká lè fi ọ̀rọ̀ kọ́ ara wa lọ́gbọ́n. àgbàlá ọ̀rọ̀ lèyí níbi à ń gbé mọ́mí ọgbọ́n lókùnrin lóbìnrin tá ń gbára wa níyànjú bá ti hùwà tó tọ́ láwùjọ wa bá ti hùwà tó tọ́ ò nígbà gbogbo. ẹ̀yin olóyè ó yẹ ká kí àwọn kan àwọn ṣiṣẹ́ ẹni tí ò fiṣẹ́ ṣeré ó yẹ ká kí wọn ọ̀kàrẹ̀ o ó mọ̀ kú sẹ́ ìwé ṣiṣẹ́ nìyàn ọ̀kàrẹ̀ òṣìṣẹ́ tó rú ọ lójú abájọ tó fi ní tẹ̀síwájú mo gbóṣùbà fún ọ ìtẹ̀síwájú rẹ yóò mọ já geere ṣùgbọ́n nǹkan kan wà tó ń kọ mí lóminú nípa ọ̀rọ̀ rẹ ẹ̀yin tẹ́tí yín bẹ̀rẹ̀ jẹ́ kẹ́ẹ̀sì gbọ́ mi torí pé tẹ́ ẹ bá dénú mítìnì àwọn obìnrin pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ wà lè bá wọn sọ ìwọ náà àgídìgbò tó bá dénú mítìnì àwọn ọkùnrin wà lè bá wọn sọ gbogbo ẹ̀yin ṣiṣẹ́ ẹ̀tẹ́ ti yín sílẹ̀ ẹ̀tẹ́ bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ẹ̀sì gbọ́ o ìsinmi ó ṣe pàtàkì ó ṣe kókó ìsinmi a sì mọ́ dùn lẹ́yìn iṣẹ́ o gbogbo ẹ̀yin ṣiṣẹ́ ẹja mọ́ sinmi torí wípé kí ni Elédùmarè fúnra rẹ̀ ó ṣiṣẹ́ fún ọjọ́ 6 ọjọ́ keje báyìí bàbá sinmi ni torí fún ọmọ pàtàkì ìsinmi lẹ́yìn iṣẹ́ ni ẹ̀yin ọmọ yìí Elédùmarè tó dá wa ó ti dá ìsinmi mọ́ àbájọ Elédùmarè fúnra rẹ̀ tó fi ṣiṣẹ́ ọjọ́ 6 ọjọ́ keje ó sì sinmi torí pé Elédùmarè fúnra rẹ̀ ó mọ pàtàkì ìsinmi rẹ̀ àṣín ó sì fẹ́ káwa náà mọ sinmi àbájọ tó fi dá ọjọ́ tó sì fi dá alẹ́ ọ̀sán bẹ́ẹ̀ àárọ̀ wà gbogbo ẹ̀ nípele òun ló wà o tọ́lúwa bá sọ wípé kí lè wọ́n sùn ú àwọn kan mọ̀ ṣiṣẹ́ látàárọ̀ di àárọ̀ ọjọ́ kejì wọn ní sinmi kòókòó jànjàn ara báyìí onífàbọ̀ sí ẹja sinmi o àníkú sórí iṣẹ́ ẹ̀mí iṣẹ́ báyìí ó mọ̀ gùn ju téèyàn lọ ẹ mọ́ sọ̀lẹ́ o ẹ mọ́ ṣiṣẹ́ ṣùgbọ́n ẹ mọ́ wáyè fún sinmi kó ṣe pàtàkì kó ṣe kókó ẹni tó bá ṣiṣẹ́ tó sì sinmi àgọ́ ara rẹ̀ á jí pépé yóò sì lẹ́mìí gúngùn torí pé ẹ̀mí gúngùn òun ló mọ ń jẹ́ kéèyàn ṣiṣẹ́ pẹ́ téèyàn ò bá lẹ́mìí gúngùn àyàngà iṣẹ́ ó di gbére nu ó ní kún kékeré ṣiṣẹ́ àyè mọ́ sinmi dádì ẹ mọ́ sinmi o mọ́mì ẹ mọ́ sinmi bọ̀dá ẹ̀fẹ́ tálákà òótọ́ ni ẹ̀káre mo ẹ̀kọ́rẹ́ yẹ ṣùgbọ́n ẹ wáyè sẹ́ kẹ́sì mọ́ sinmi ó ṣe pàtàkì ó ṣe kókó Elédùmarè mọ̀ wípé ìsinmi ṣe pàtàkì fún àgọ́ ara wa òun ló fi jẹ́ wípé ilẹ̀ á ṣú ilẹ̀ á mọ́ tílẹ̀ bá ti mọ́ iṣẹ́ bẹ̀rẹ̀ nu tílẹ̀ bá sì ti ṣú ẹ̀jẹ̀ á sùn ká fún ara wa ní ìsinmi torí pé yẹn ṣe pàtàkì ẹ bá rí mi tí ara mi jí pépé gẹ́gẹ́ bí kábíyèsí àgbàlá ọ̀rọ̀ ìsinmi ni àgídìgbò ṣègbó mọ̀ pé mo mọ́ ń sùn lọ́sàn-án pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ìwọ náà mọ́ ń sinmi ó pọ́n mọ́ pọ̀ ó ti fẹ́ràn ṣẹ́jú ó ti fẹ́ràn rẹ̀ gbogbo ẹ̀yin ṣiṣẹ́ ẹ mọ́ sinmi o ẹ mọ́ sinmi o owó tí mo ní òun ni mo yá yín o ẹ mọ́ ṣe kí ni ẹ mọ́ sinmi. kì í ṣọ̀rọ̀ ẹnìkan rárá bó ti kára ilé. kí n tó máa lọ Clemento Ọládìméjì lórúkọ tèmi èmi náà ni dàrẹ́tọ̀ project yìí. I am Bùkúnmi Ọlábìdòyè èmi ni mo ya iṣẹ́ yẹn tí mo dẹ̀ edit ẹ̀. orúkọ tèmi ni Michael obìnrin kan ṣe tó ń jẹ́ Michael tó bá ti ń wo àwọn fídíò sí ẹ máa like kẹ́dẹ̀ máa fi ránṣẹ́ sáwọn olólùfẹ́. Dàtí tù sí kẹ́ máa share. Olúwapẹ̀sẹ̀ láyé lórúkọ tèmi àwọn tèmi á máa pè mí ní TJ Pride TJ Pride èmi náà ni olóyè àgídìgbò nínú àgbàlá ọ̀rọ̀. Joseph Ajíbóyè lórúkọ tèmi ń jẹ́ the anointed presenter yín rèé tí ò ní bàjẹ́ láíláí àgbàlá ọ̀rọ̀ kílípù tá à ń ṣe yìí ẹ máa wò ó
ẹ máa like ẹ máa subscribe ẹ máa share ẹ èmi gangan èmi ni kábíyèsí Àgbàlá Ọ̀rọ̀ Ọlọ́run ló fún wa ṣe àwa náà kọ́ ẹ kàn máa share ẹ o ẹ máa gbádùn ẹ lọ o. pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lòyìn tànà ní pọ̀pá ẹni tó bá tàbá kó má fi ṣèbínú ṣe ni kó ṣàtúnṣe kó má bàjẹ́ sí kòtò. Joseph Ajíbóyè ní kábíyèsí Àgbàlá Ọ̀rọ̀ tó sìn Ọláyíòyè lólóyè Àgídìgbò Michael obìnrin lólóyè pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ẹ wá nǹkan fìdílé tàbí ká fìdílé nǹkan kájọ gbádùn ara wa káfí ìmọ̀ kún ìmọ̀.